Africa Content TV. A ti ṣe reconciliation lórí gbogbo ìjà tó ti jọ ẹgbẹ́ sẹ́yìn. A lè ti take anybody máa jẹ fresh tomato and fresh potato. Branch àmà tó bá fẹ́ wá ní lọ́wọ́ lẹ́yìn ìgbà tá a ti ṣe gbogbo reconciliation a lè ti yanjú gbogbo issue tó wà. Àwọn tá a lè gbọ́dọ̀ wọn gbà ká ṣe dé ní ká step one side lọ́kọ̀ kọ́mítì wà bẹ́ẹ̀ gbogbo kọ́mítì ẹ̀ náà àápò ọkọ̀ ṣe dé ní wọ́n mú gbogbo ìbọ́ọ̀lù àtúnṣe tó ṣe síbẹ̀ ìjọba kù díẹ̀ rẹ̀ láàtò àlè bá wọn dá sí lẹ́yìn bọ́ọ̀lù ṣe dé ní ó lè má bá ṣe ẹ̀ lọ. Àmọ́ ọ̀pá ṣàpà tọ́wọ́ ẹ̀ bá gbà kọjá ẹsẹ̀ gbẹ̀ wàá mọ̀ pé wọ́n lè ṣe kí ni ìwọ lè fọwọ́ rẹ̀ fà tó fi dá ẹsẹ̀ gbẹ̀. Ìjọba ilé ilé yàtọ̀ sí ìjọba tó ṣe ń ṣe tẹ́lẹ̀ ike bóyá branch àmà kọ́ tó bá ti lose position branch àmà gbàgbé pa ẹ̀sùn branch yẹn o. All the feelings compensate yẹ o lè jẹ any officer branch yẹ ètò bíi wa páàkì yẹ. Torí kò sí mọ́ ìmọ̀ ayọ̀ branch àmà ẹ̀ máa ní kó lọ jẹ deputy àbí kó tẹ treasurer àbí kó tẹ finance kó tẹ kọ́mọ́ tó ọ sílẹ̀ fún bẹ́ẹ̀ kò lè fojú wo ẹ tó wà bẹ́ẹ̀ kò lè gbàdúrà kíkẹ́ tó àfẹ́tọ́nà bá fún ní mọ́nì tó dẹ̀ náà yọ ọkọ̀ ló lè fẹ́ progress fún bọ́ yẹn ó dàbí kọ́ yọ ṣéṣe àmà sí wọ́n tó wá nílé ṣéṣe àmà ẹ̀ wá jẹ tó sí bí àbí tó wá jẹ organize bí níbi tó ti jẹ ṣéṣe àmà rẹ̀ bí bẹ́ẹ̀ ṣe máa dà wúlò wọn máa sáré àfẹ́ni tó bá ní mọ́nì ó lè wọ́pọ̀ ní ìdájọ́ fún tó bá wù ẹ́ kí inú ẹ dùn tó bá wù ẹ́ kí inú ẹ bàjẹ́ tó bá wù ẹ́ pàtẹ́wọ́ tó bá wù ẹ́ má pàtẹ́wọ́ inú abúlé pọ̀ jù inú ẹ̀ ní ìgbìmọ̀ jáde lẹ́yìn. Èmi ò wá ojú èèyàn kankan èmi ò wá ojú èèyàn kankan èmi ò lè ṣe eye service èèyàn kankan. Iṣẹ́ ọwọ́ President Bola Ahmed Tinubu ló máa fọ̀rọ̀ second time wọ̀. Iṣẹ́ ọwọ́ Alhaji Mustapha Ọláníwájú Adékúnlé ló máa fọ̀rọ̀ wọn bóyá máa padà wá àbí ò ní padà wá. I don't give a damn for anyone of you. Gbèdé ọ̀kan wà pé ọmọ pápá àwọn àbọ̀mọ̀ awójú àbọ̀mọ̀ aṣáájú sábà count me out. Ìwọ tó bá lè rò wípé kò sí ìṣù kankan ní ẹ gbàgbé pa pé ẹgbà tó ń ṣe ṣọ́ọ̀bù èèyàn kan tẹ̀lé kúrẹ́sì èèyàn kan tẹ̀lé ségò ẹ̀wọ̀n kan ó tẹ̀lé olú ọmọ èèyàn kan tẹ̀lé nígbà èèyàn kan tẹ̀lé ìyẹn ti di bygone is bygone. Gbogbo ọmọ tó bá tẹ̀lé wa tó ṣe ara tó ṣe everything orí pọ̀ ní ẹgbẹ́ union àyẹ̀lẹ́fẹ̀ẹ́ ní ẹgbẹ́ union láti compensate ìgbòho ìyá tó di àdúrà láti ṣe àmọ́ máa ń express ní pé màá bá ilé ìyọ̀kọ̀ jẹ́ màá fi tún tẹ̀ sí count me out. So kó lè mú ọ̀rọ̀ tó máa tó wá bá mi àbí kó lè ẹni tájọ́ wà tájọ́ jẹ́ ìṣọ́rùn kò sí. Mo sọ nínú ìjọba tó lọ lánàá lórí ọ̀rọ̀ ìsì nígbà tó di pé ìsì lọ́ba fọ́másì ṣàmọ̀ yẹn ó lè sáábà mi láti wò pé tó lè ní pé pọ́ńpìkì lọ ti gbé ẹjọ́ ẹ̀ wá láti wò ó pé kẹfì tọ̀ sí ara nílà ìṣèlú àjẹkẹ́kẹ́ pọ̀ pé gbogbo ẹ̀ tó bá fẹ́ ojú ilé ọlọ́run ọ̀dọ̀ wa lọ́bì ló máa gbà wọlé gbogbo ẹ̀ tó bá fẹ́ ojú ẹsẹ̀ ṣàmà ó lè lọ́pọ̀ dárí gba ṣàmà tó súnmọ́ àwọn ọmọfọ́ náà lè dìbò ìpè òkú ọ̀dọ̀ bá súnmọ́ mi àjọjẹ́ kò ní kò sùn tàjẹ́ sọ̀rọ̀ tó bá gbé wá bá ẹ kó tó gbé wá bá mi má jẹ́ kọ́ ẹ̀dọ̀ sí dájà lé láàrin wa ẹ̀ má gbà ẹ̀ bọ̀ jìlá yìí àyíká yìí ìbí òkú bá ẹ̀ pè lẹ́sìkè.
tẹ́ bá gbé wá a máa rẹ̀ láìtì ẹ̀ tó bá possible he will let you know if you no possible he will let you know tó o bá lẹ́gbà máa bá tiẹ̀ lọ ni. gbogbo wọn tó bá lẹ́rù pé o ṣe kí ni onígbọ́fàdà olóṣèlú kan tẹ̀lásà ó wà ní gbogbo tó step wa back ní local government kan aníṣàmà council bẹ́ẹ̀ anírẹ́pù bẹ́ẹ̀ anásẹ̀mbì bẹ́ẹ̀ àtúmọ̀ní commissioner bẹ́ẹ̀ ìbò bí wà tó bá ní ẹ̀sìn prime chairman local government ọ̀tọ̀lẹ́ tó fẹ́ kó jẹ́ prime chairman rep ọ̀tọ̀lẹ́ tó fẹ́ assembly ọ̀tọ̀lẹ́ tó fẹ́ abatúmọ̀ balade bẹ́ẹ̀ ọ̀tọ̀lẹ́ tó bá fẹ́ ọtí ìwé kó yẹ kó ti yíra pé self-respect anybody ń dà pé anybody ń dà ọmọ tó bá rí lòdì gbogbo anybody tẹ bá wù fẹ́ sáré ọba lọ́dọ̀ tìmọ̀ láyé iwájú àdìyó ìzero ìfẹ́lẹ́sọ̀ ìfọwọ́ lórí kan. Nobody can control me in my office. I will control myself and I will decide by myself with all my skill officers. Torí ẹ̀ ìwọ́n tó bá lọ bá olóṣèlú àkọ́bà kan àbí kéde kan òfìṣẹ́ kéde òfin fún ẹni step back ni anybody dey wọ́n pé mr tọ́ka kúlẹ̀ rí ṣáàmà káńsù tọ́pẹ́ sí ṣáàmà káńsù mo gba kánsẹ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ mo gba ẹ̀bù lọ́wọ́ ẹ̀ this is my office o lè gba ẹni ẹ̀sùn ọmọ lọ́wọ́ mi èyí tó máa ṣe sí local government ní 20 local government including 37 SCDA tó máa di 2027 tàbá kó gbogbo machinery tàbá deliver 100% fún president Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu 2027. 2027. Are you ready for the job? You ready for the job? You ready for the job? No retreat. No surrender. No retreat. No surrender. No retreat. No surrender. Musameka fún president. Ayé ní ajá ẹ̀mí ṣàlẹ̀. Àgàkó ẹ̀yìn ẹ̀dá sọ̀rọ̀ aláàbí ara rẹ̀. Wọ́n máa fi bó ṣì wọ̀ lọ. So báyìí ẹ̀ ṣe tẹ́ nìyẹn tí ṣùgbọ́n kò bá sí sí. Òkèlè pípẹ́ pẹ̀lú fọkànbalẹ̀ ó sọ̀rọ̀ níbi lọ. So ẹ̀yin àgbàlagbà Oyètáyọ̀ láti lọ bá gbogbo nǹkan fọ́ọ̀sì ìtẹ́wá kọ́kọ́ ṣe é sì ni pé ìwọ bá ṣe àmàmá bẹ̀rù má fòyà tẹ́lù bá ti ń gbà ẹ̀ ìfẹ́ ká sáṣọ kọ́ṣẹ̀ ìyẹn mi tó wọ̀ kọ́kọ́ fún ẹ̀ kó dá ìyẹn. Tọ́lá ń sọ pé ọbẹ̀ bá di bíráṣì pọ̀ ọbẹ̀ ti délé pọ̀ pọ̀ ó jẹ́ bíráṣì mẹ́wàá lọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́yìn kan tí bá mọ̀ pé mi da màá mọ̀ ìwé mi Mustapha Adékúnlé èmi ló tọ́ sí. Ìwọ tó bá ti ń bẹ̀rù ó dá ìyẹn. Ìpele mẹ́ta níbi táwa tọ́wọ́ kọ́mẹ́tì tayọ̀ tó ti dé wá tọ́yẹ̀ bá ka gbogbo ìyáàdì àmọ́ gbogbo ìpele tó bá ti bá bíráṣì ẹ̀ má bẹ̀rù fọkùnrin balẹ̀ kò sí nǹkan tí ò ní àtúnṣe gbogbo nǹkan ló ní àtúnṣe àìsàn ọ̀gá máa ní tí ò ní àtúnṣe ọlọ́run máa gbé bá gbogbo wa ìrọ̀lẹ́ sáà kò lè sẹ́yà tó kọjá àdánwò àtọ̀tọ̀ ní kọ́lọ̀ máa ṣe kí o máa gbé bá wa gbogbo tó bá yẹ kí bẹ́ẹ̀ dà kò dákẹ́dà máa ronú ẹ̀dá tó bá ronú ìrònú máa ń wé èèyàn dáhùn ni ó dẹ̀ máa jẹ́ kí èèyàn lù sùkọ́ tó pọ̀ ẹni tí tó bá kù sí ẹ ó dá kí èèyàn máa ronú ni tó bá ronú sí nǹkan tó ń ṣiṣẹ́ wà á tètè fọwọ́ fọwọ́ ìrònú máa ń wé èèyàn dáhùn ni tí rẹ̀wẹ̀sì ọkọ̀ bá ti pọ̀ lù fẹ́ dà tó bá ti ń rò pé ṣo máa kárì báyìí ṣo máa kárì báyìí ò ní kárì ìrẹ̀wẹ̀sì ọkọ̀ ayọ̀ ọkọ̀ ló dá fẹ́ dà tó bá ti rẹ̀ dà ẹgbẹ́
tó ti bá yọ pé ìtọ́lọ̀ ṣe fẹ́ kó má bàjẹ́ tí wọ́n lọ́lẹ̀ sí láyọ̀ wọ̀ pé ọjọ́ kan ìmọ̀ mítọ̀ láìpẹ́ ẹ̀. ìrìnwẹ́gbà lẹ́nu mọ́. so ẹ máa bá a ka owó price tó yẹ pé kò sí kọ́lọ́sì kankan bẹ̀ tó pàṣẹ pé wọ́n lè bàbá ṣe wọn lọ. àwọn price tẹ̀lé mọ̀ yìí pé iṣẹ́ wà lábẹ́ unity tó wà lábẹ́ wọn àmọ́ wọn tó ṣe price ẹ máa bá wa ka ẹ lọ́ọ́ ṣe kejì. àwọn price tẹ̀lé mọ̀ yìí pé wọ́n ṣe fún gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ kò tó láti ṣe price.